ló wọlé o wọlé sọ mi wá pé kí wá lọkọrin nílùú London fọjọ́ mẹ́ta lápapọ̀ aṣáájú Paramount Kingdom movie wọ́n tún gbowó wá. mo lọ sílùú London agbẹ́kí mo ṣe September 22nd ní London mo tún ṣe September 23rd ní London mo tún ṣe September 24th ní London ọjọ́ mẹ́tàlá àpapọ̀ ni mo fi ṣeré. Amara ìṣòkùntà ọkùnrin kí n máa padà ṣe kó fẹ́ jìrà. Amara ìṣòkùntà ọ̀kàndé adé torí kó balẹ̀ dé everybody lójú wípé ọ̀rọ̀ ti tán nínú mi ọmọ àlè ni wọ́n máa ń bẹ̀ tó jẹ́ pé kí ìgbà ọmọ alẹ́ ló máa nínú tó jẹ́ pé kò wà níbi àwọn ọmọ bá bẹ̀ owó rẹ̀ jẹ́jẹ́ kó tán wọ́n bá lè rí ìdánilójú bó bá ṣe fídíò bó bá ṣe fídíò tí ojú ṣẹ́jú méjì lọ mo fi ránṣẹ́ káàkiri gbogbo àgbáyé mo fi congratulate aláàjì mi tó jẹ́ Wàsíù wálé mo lọ́mọ gbọ́lọ́ oríire Àyìndé Wàsíù oríire ọmọ ti Ṣàdíyàtú oríire àdìfọ́sẹ̀ oríire olórí ọmọ ọba kí ló dé. olórí ọmọ ọba kí ló dé. alájà ìyá ni wọ́n sì mú mi. ọmọ gbọ́ àmì Àyìndé Wàsíù làwọn sí iná Àyìndé àtòrí ó àtòrí ó. Bọ́ máa ṣe é wẹ̀lẹ̀ jẹ́, aláìlè àjọ ọdún rẹ̀ kò ní bọ́.